ẹ bá ń kọ́ bẹ́ẹ̀ bá ti gbé kọ́ ẹ pé ọmọ tí ewé àtegbò bí torí pé tí kì bá ṣe pé oògùn bàbá mi dáa gbé kalẹ̀ tí àwọn World Organization tí wọ́n fún mi ní compensation owó ńlá dollars tẹ́ fi sanwó fún mi a lè rí àwọn ẹsẹ̀ yìí bá débi tá a bá dé yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oníṣègùn ìbílẹ̀ náà lọ́gbọ́n ní eré ń bẹ nínú ẹ̀sìn ṣùgbọ́n kò síjà. ọmọ ìyá mi ìbéèrè lálẹ́ béèrè hùn mo gba gbogbo ìjọba Nàìjíríà kódà gbogbo àwọn aṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan táǹgbẹ́ ní gọ́fúnà pé ìtí wọ́n fi ń dààmú kí lórí ọ̀rọ̀ ajé epo nìkan ewé àtegbò là wà mo fi Ọlọ́run tó dáyé tó dá ọ̀run búra agúnmu bàbá mi kan ń bẹ agúnmu tá a ṣe sílẹ̀ agúnmu gbogbo ṣe ni agúnmu tá à ń sọ yìí tí èèyàn bá ti ní àrùn ọkàn àbọ̀bọ̀ ní àrùn kíndìnrín tí a máa lọ sí dialysis tí a máa ń pààrọ̀ ẹ̀jẹun tí èèyàn bá lò kó tó lò fún ọ̀sẹ̀ kan náà ni ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbádùn mi dáadáa ọwọ́ àgúnmu ẹyọ kan tí ìjọba Nàìjíríà bá develop ẹ̀ owó tá a máa rí tíjọba máa rí ń bẹ̀ àtọ̀ sí pé ẹni tó ní oògùn náà yóò rí ṣe ọ̀la gbogbo Nàìjíríà ewé àtegbò tọ́lọ̀ fún wa lórí ọ̀fẹ́ tá a máa yí o Ọlọ́run fún Yorùbá lágbára gan ṣùgbọ́n àwọn ìjọba ọ̀ka kún. èmi náà Ọlọ́run ṣe iléeṣẹ́ kan fún mi àpè ní Sulaworks Tradomedical International Nigeria Limited níbẹ̀ láti ń ṣe gbogbo tá à ń ṣe mo gbà ládùúgbà pé Ọlọ́run ó ti bá mi sọ di ní ńlá kó wá jẹ́ ogún àrọ́mọdọ́mọ. ó tún máa lókè sí. bẹ́ẹ̀ náà ni mo fàṣekú ń bẹ lọ́hùn fún iléeṣẹ́ nígbàtí gbogbo nǹkan nígbàtí ni nígbàtí bàbá mi ń bẹ òun lọ sọ fún mi pé ìjọ kan wà táwọn ò ní sí máa wò kí n fojú síṣẹ́ yìí o nígbà tí mo fojú sí nígbà náà ni mo wá ń jèrè rẹ̀ láéláé nígbà tí wọ́n bá máa rántí iléeṣẹ́ yín Ọlọ́run jẹ́ wọ́n máa rántí rẹ̀ sí rere pé nígbà tá a fẹ́ dá iléeṣẹ́ ilẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní o nígbà náà lọ́hùn lọ́wọ́ adi ní láì Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yóò wọlé agbára tó fi sínú ewé àtegbò tí bàbá ẹ̀ nìkan ò lè sọ pé òun ló dá ewé àtegbò lẹ́yìn Ọlọ́run. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ nọ́mbà mi ni 080-335-80664 080-335-80664 Zen nọ́mbà mi ni 080-20-40-59-54 080-20-40-59-54. Ẹgbẹ̀jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 080-33-58-0664 Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.